mo fẹ́ kí tó sọ̀kalẹ̀ wọ́n á fẹ́ padà sọ́dọ̀ ọ̀rọ̀ pé mo gbà mo kílìpù ya ọ̀rọ̀ méjì mo píìkì ń bẹ̀ ọ̀kan mo ti sọ ẹlẹ́ẹ̀kejì tí mo píìkì ń bẹ̀ nínú sẹ̀ríà wọ́n sọ̀rọ̀ tẹnu bá gbéyàn ọwọ́ amúdájọ́ wá fún un ẹni tẹnu bá gbé tí ọ màmá ní o ìbúra àbí bẹ́ẹ̀ kí àwọn sẹ̀rí àwìn jẹ̀rímà ní ìbúra téèyàn búra ọ̀rọ̀ tí ẹ̀dá bá sọ tó wà rinlẹ̀ nínú ọkàn rẹ̀ gẹ́gẹ́ bóun ṣe sọ́nù kò ṣe ń tọ́ tó bá sọ bẹ́ẹ̀ wọ́n gbé jẹ̀rímà wá àmọ́ tó bá bọ́ọ̀ tó sọ yẹn kò nílẹ̀ nínú ọkàn rẹ̀ àwọn á máa gbé èèyàn sọ̀rọ̀ wọ́n gbé kí ni wá kàfàrà wá ọ̀gẹ́tẹ̀ wọ́n gbé ìtanràn wá nígbà tí mo múnú kílìpù yẹn ni pé ẹ dákun tó rọ Ọlọ́run gbogbo àwa Tijaniyya Tijaniyyun pàápàá jùlọ àwa fẹ́dọ̀ tí ọ̀rọ̀ kan tàlù láìpẹ́ tí ó jìnà ọ̀tàlù Sheikh Ibrahim ọ̀dá Allah ta'ala alì lára ọ̀kanú wa ọ̀rìnbẹ̀ ìdásọ̀rọ̀ náà nítorí pé wọ́n ló só sí ní lẹ́nu ọ̀dàná ọgbùyọ̀ sí àdìgbò àkà ẹjọ́ ọ̀jẹ̀ ìdásọ̀rọ̀ náà nǹkan mẹ́ta ni number one ẹni tọ́rọ̀ yìí jáde lẹ́nu rẹ̀ onímọ̀ ni sáàpọ̀ onímọ̀ ọmọ tí ń sọ àsáàbù ẹ̀sẹ̀ àlékún jùlọ number two ẹni ọ̀rọ̀ yìí jáde lára rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ara wa ni tí ń ṣe màrìkàsí àbí ká para wa ni tó rẹ̀ jẹ́ Tijaniyya méjèèjì ẹgbẹ́ méjèèjì ni o ẹlẹ́kẹta ẹni tọ́rọ̀ yìí jáde lọ́dọ̀ rẹ̀ èèyàn mi ní sọ fún mẹ́ta pé àmọ́ bó ṣe tóun ní ìsìn kò sí tó tòótọ́ kò sí tó tòótọ́ òótọ́ bí tọ́ bá wà ní ojú sí àmọ́ ìgbọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rùpá yẹn wá dìbí àtúnṣe inú ẹ ní ó dìbí àtúnṣe ní Dr. Juma Adam láti lọ sí ọ̀dọ̀ kọ̀ọ̀kan nínú àwọn àgbàlagbà Tijaniyya lérí ọ̀rọ̀ yẹn kọjá ìdáhùn. Nítorí tó fi dìde sí pé kọ́ídà tí ẹ̀sìn fi ilẹ̀ fún wa ní ń dá wàhálà lẹ̀ ọ̀pẹ́ kí ni kọ́ídà rẹ̀ sí àwọn olùṣẹ́bọ àwọn kèfèrí sí wọ́n tọ́lọ́hun ni tí wọ́n tọ́lọ́hun wọ́n tọ́lọ́hun báwo lọ́lọ́hun tí tó wá ń wọ̀nà mùsùlùmí pé wàlá látẹ̀sùbú lẹ́zínà yad'una min dunillahi wàsúbùláhà adúwọ́n bí gèrè ilmi. sáàlẹ̀rọ Ọlọ́run bá àwọn kèfèrí àwọn tí wọ́n sí lọ́hun tí wọ́n mọ̀ ìwọ̀n wọn ọmọ Ọlọ́run ni Ọlọ́run ni wala tasubbu alladhina yad'una min dunillahi. àwọn tí wọ́n ń pè kàn ní tọ́yàtọ̀ sọ́lọ́run yẹn Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ bú wọn o wàsúbùláhà bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ bú wọn kódà bẹ́ẹ̀ lẹ gbọ́dọ̀ bú òòṣà wọn Ọlọ́run tẹ́ bá ti bú wọn àtẹ̀yẹpá bú òòṣà wọn táwọn mà ní nǹkan wọn ó látara bú wọn wọ́n wá bú wàsúbùláhà adúwọ́n bí gèrè ilmi. wọ́n wá bú Ọlọ́run ọba yín adíwá bí gèrè ilmi. kọ́ ìdà ni tó o bá ti sọ̀rọ̀ sí bàbá mi sọ̀rọ̀ sí bàbá tiẹ̀ náà
bó ṣe pé bàbá rẹ̀ tóun wọ́n mọ̀ pé ó tó nǹkan o àmọ́ torí pé ó sọ̀rọ̀ sí bàbá mi inú bí mi ìwà ni bàbá tiẹ̀ náà tiẹ̀ jẹ́ nǹkan kan. Ó jẹ́ kí àfàwà Sheikh bí máa dá mọ́ dìde látara pé kíni àtúnṣe àwọn rùdúùdù tí ń wá táwọn gbogbo àwa tá a jẹ́ fẹ́ẹ́dọ̀ àti báyìí ṣéèkì pé ẹnu kò ní sọ̀rọ̀ sí Ibrahim kọ́ gbà ẹlòmíín dàrẹ́ ti ọ̀rọ̀ sáfà gangan ẹlòmíín dàrẹ́ ti ọ̀rọ̀ fún bàbá ṣé Adam ṣé wọ́n lè máa bú ṣé Adam kí ni tí wàá yóò dùn nínú òní dùn ó yẹ ká fara ya ń bẹ̀ ni àmọ́ ara ya fàya wọ́n sọ adálábò sí pé àṣẹ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ ni àwọn àbáyé dàsí àwọn àdákẹ́ àmọ́ àwò àmọ́ mo á rí i pé bí àfa wa Sheikh Gbima Ádámù ṣe dìde sọ̀rọ̀ náà tó iná ọ̀rọ̀ náà èkú ìgbára tá a yán sì ń lọ òun ni ọ̀rọ̀ kejì tí mo rí inú kílípù Sheikh Mukhtar èmi náà wá ń sàṣìkò yìí rọ̀ yìí àtàwọn ọmọ ìyá wa tó kù àfa àtọ́ sọ̀rọ̀ àwọn ló gbé kí mo rí àwọn ló gbé àfa ìtàwọn báyìí ti gbé èèyàn sọ̀rọ̀ kì í tí ìdíjẹ̀rí máa ńlá tó bá dìjẹ̀rí máa ńlá ni kò ní ní kàfárà. لا يعاكسكم الله باللغو في أيمانكم ولكن يعاكسكم بما عقدتم الأيمان. sọ̀rọ̀ bọ́lọ̀ ti yẹ bí ẹ ọ̀rọ̀ ní gbogbo ìbúra tó wá pé àwọn àyín lóore لا يعاكسكم الله ní gbà yín mú pẹ̀lú ẹ̀ àbẹ́ ìtẹ́nà ọlọ́wọ́ gba yín mú lélẹ́rí ولكن يعاكسكم بما عقدتم الأيمان. èyí tẹ́ bá deliberate búra tẹ́ tún wá gbélé bẹ́ẹ̀ mo bú níṣẹ́ فكفارته إطعام 10 مساكين. ọlọ́dẹ tẹ́ bá deliberate búra ni tẹ́ màmá búra ọlọ́run lélẹ̀ ìwọ̀n kàlè lọ lásán o ẹ ṣàkàfàrà إطعام 10 مساكين من أوسط. kẹ́ẹ̀dé sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ṣàkàfàrà ọwọ́ afẹ́dé kàfàrà wá kí ni kàfàrà yẹn. إطعام 10 مساكين. ó ní àsàlátù masakin àwọn tí ò ní nǹkan kan ọwọ́ amẹ́yàn mẹ́wàá nu wọn ó bọ́ wọn. من أوسط ما تطعمون أهليكم. máàkìtì mẹ́ta ní àdìkún òun ló jẹ tó gbajúmọ̀ oúnjẹ tí wọn náà lè jẹ ìdájọ́ mi tó ti jáde ń bẹ̀ wọ́n má ṣe sàárà tí wọn ló ti bá fọ́ tó òde gbà wọ́n bá fẹ́ ṣe nǹkan fún yẹn ṣe nǹkan tó fálù ó ní tí àwọn oúnjẹ tẹ́ lè jẹ táwọn ará ilé rẹ̀ lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ ni kò fún un. أو كسوتهم. wọ́n bá rí pọ̀ lágbára oúnjẹ ọ̀dà sọ fún wọn. أو تحرير رقبة. wọ́n bá lágbára méjèèjì nǹkan ọ̀nà túkù lẹ́nu ọrú. فمن لم يجد فصيام 3 أيام. agbára gbogbo ń tà kàkálẹ̀ yìí ọwọ́ agbára ìjọ mẹ́ta pé fún ọ̀rọ̀ kọ́rọ̀ tí mo sọ yìí. ذلك كفارة أيمانكم. ọ̀rọ̀ kọ́rọ̀ tí mo sọ yìí o kàfárà ọ̀rọ̀ kọ́rọ̀ tí mo sọ yìí àwọn ẹjọ́ mẹ́ta bọ́bọ́ aṣọ tó wà bọ́ gbàgbàta ẹ̀yàn ọmọ ayé alákẹ̀ẹ́fẹ́ níjì mi àwọn ló gbé mi o. ṣé ojú bá ń lọ o. so látara bẹ́ẹ̀ sọ àwọn fọlọ́n ló lè dájọ́ ọkàn. èyí táwa rí ni pé àwọn gbé àfáà ní kò àfọ́ lè máa má láti fi ẹ̀yẹ sí Ibrahim tó rán Tijaniyya lọ bí àfáà Súfí ló sì tọ́ Súfí mi sẹ́yìn Ádámù bàbá fi rí rẹ̀ fún wa pé Súfí àwọn kí wọ́n tó kú onímọ̀ sí ni bẹ́ẹ̀ bàtà àtẹ̀kọ́ sí Ibrahim yóò àjọ máa lọ rí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àmọ́ bí màá bá pọ̀ jù jọ mi máa jẹ́ wújíbù. torí bẹ́ẹ̀ gbogbo àwọn tá à ń ṣe rùdúùdù
Lọ́wọ́ àtàǹdá padà láti rùdú. Tánlẹ̀ òkú ọ̀rọ̀. Tánlẹ̀ òkú ọ̀rọ̀. Ní ti lára. Ní ti lára. Yálà fàlà ńlẹ̀ mọ́ ni. Yálà fàlà ńlẹ̀ mọ́ ni. À ń tara títà fà sọ sí tó ṣe Ibrahim, à ń sọ sí bàbá sí Ádámù ni. Àbá ń sọ sí bàbá sí Ádámù ni. Ẹ dákun tó lọ lọ́hùn. Ẹ dákun tó lọ lọ́hùn. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Bísíbì inú. Wasabiru rabitu wattaqullah la'allakum tuflihun.